Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin alára wa. Àkọ́kọ́ ní ẹni a ti ràn mọ́ ò gbọdọ̀ dákẹ́ torí bọ́ bá ṣe bẹ́ẹ̀ yọ jẹ̀bi. Àwọn alára wa ń so mí pọ̀ mọ́ fọ́nrán kan èyí tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára látàná níbi tá a ti rí bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà tí wọ́n fi ojú láìfí wo ọ̀rọ̀ tí mo sọ èyún ìwòye mi lórí àwọn ìfọ̀rọ̀wérò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n máa ṣe fún olóyè Sunday Igboho. Àkọ́kọ́ náà bá a bá ta àtọ̀ ni torí bá a bá ta àkọ́ ta àtọ̀ ìmọ̀ padà dẹ̀rùn dè ni. Ẹ jẹ́ àkọ́gbọ́n tí wọ́n sọ. Káyọ̀ máa sọ nǹkan pa èèyàn ọbẹ̀ tàjú káyọ̀ gbàgbé èèyàn lọ. Òyú bí ọ̀sẹ̀ mélòó kọ́ èyí tí mo sọ̀rọ̀ nípa Sunday Igboho. Mọ̀rẹ́ni tó bú mi, mọ̀rẹ́ni tó bú Sunday Igboho. Bàbá náà ti lè sọ̀rọ̀ pọ̀ jù kí ló tún sọ bí tí ń gbà wọlé sí. Bàbá Kọ́lá Olóòtú ni ó ti Sunday Igboho pa. Bí nǹkan kan bá ṣe Sunday Igboho, Kọ́lá Olóòtú ni ẹ lọ́ọ́ mú o. Ariwo ọjà ní gbogbo ẹ̀ ẹni mọ̀ ń bá nájà ni mò ń wò. Èmi kì í wo ariwo ọjà. Inú mi dùn pé Sunday Igboho ó appreciate mi. Kò sì jísòro wọn èyí tó bá lè bá sọ̀rọ̀ nù wọn ọ̀rọ̀ kò bákùn gbé ní sọ fún wọn àfẹnitọ́lọ̀ wọn bá lékù òǹde dúkìá rẹ̀ tí ó kọrú ilé tí Sunday Igboho kọ́ sí sókà yẹn tí ò ní lè sùn bẹ̀ tí ó máa pààrọ̀ òtẹ́ẹ̀lì bí ẹni ń pààrọ̀ kọ́kọ́rọ́ tó bá sùn òtẹ́ẹ̀lì kan léèní kó máa fura pé wọ́n ti fura sóhun bẹ̀ mọ̀jà mọ̀sálà máa akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀sá irú wọn ní bógun bòmíì lọ níjọ́ tí wọ́n wálé rẹ̀ tí wọ́n fẹ́ mú un tí wọ́n bá pa ńjọ́ náà ẹ̀ ní rí mọ́ pariwo pé Sunday Igboho wá gbà wá o ẹ̀ ní rí mọ́ ké sínú sàré ọlọ́ẹgbẹ́ ni ọ̀làjàgbò ni ọlọ́fẹ́ ni o àtọmọ kan náà mo wò báyìí mo wò ń orí wò ibi àwa tí ẹ̀ gbé dé yìí ọlọ́njọ́ gbé débẹ̀ 41 years kìí ṣe wàsá o bóyá lọ́mọ ń tì lọ́dún mẹ́ta àbọ̀dún mẹ́rin bí àwàdà arọ́ tí ń ṣe é káàdì òun náà advice nu lójú ara rẹ̀ o náà jólùbádámọ̀ràn mo wò pa. Iṣẹ́ téèyàn bá ṣe lógún ọdún 30 ọdún 40 ọdún ẹ̀jẹ̀ agbóṣùbà fún tọ̀hún tí mo sì ń fàwọ̀ èbó jẹun ọwọ́ mi méjì rè ń ò sì wà tì mọ́ lérí ẹgbóṣùbà fún mi pé wá wí tẹnu rẹ̀ ǹjọ́ ọba ṣe 25 years anniversary ọlọ́run ò ní pa mí kò ní pàwọ́ náà ọlọ́run ó jẹun wà láàyè mi nínú àlàáfíà tó péye àrísìkí tó dáa ọlọ́run ó fún mi ńjọ́ náà invite mi kémi náà wá bẹ̀ tá a bá yọdún mẹ́ta kúrò nù 25 years ọba lò ó mọ̀ torí ní tèmi mọ̀ ọ́ ní ìsìn ọ̀kadà mọ̀mọ́ tó ń gùn tẹ́lẹ̀ ògbóhun tí mo mọ̀ ọ́ pọ̀ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kò tí ì jọdún mẹ́ta lọ bọ́ọ̀bà wá advice èèyàn ọ̀gá rẹ tó ń pè lólúwa rẹ ẹnu rẹ ọ̀gbá èyí tó ń jó mókè tí ń jó jẹ́ èèyàn láyé ọmọ tí wọ́n ń pè léèwọ̀ ọmọ bí bá bí ni èyí tí wọ́n ń pè léèwọ̀ ọ̀pọ̀ gan o àdàbí tí ń bá yájú sásọ̀wájú mi kankan rí wọ́n fi mi wá followers wọ́n fi mi bíìdì page ẹ kó o tó jẹ́ èèyàn ni mo ti wọ 1 million followers lórí Facebook lọ́wọ́ orí ti YouTube mi lọ́wọ́ yé èèyàn tó ń fọ́lò mi millions ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ní ń fọ́lò mi lórí TikTok bẹ́ẹ̀ náà ni lórí Instagram wọn sì bá yín dùn ó wọn bá yín ṣe skit o kí wọ́n á ní n ò pẹ́ kọ́ ló kọ́ ọmọ roko n ò ní kó lódò ọmọ rodò bí wọ́n bá gbéṣẹ́ tó jẹmọ́sẹ́ yín wá n ó júwèé yín fún wọn èyí ṣe tó jẹ́ pé dáadáa èèyàn ewu ọ gbogbo ẹ ń bá ń dáa fún lọ́ọ́ mọ́ criticize ọ̀rọ̀ nídìí rírò dáadáa kéèyàn ó tó sọ torí téèyàn bá sọ̀rọ̀ tí ó bá rò iní máa fa kéèyàn máa tọrọ àforíjì o gbogbo èèyàn téèyàn ó sì foríjì kan ni ó pòun ti gbọ́ tó bá gbọ́ ẹlẹ́dàá ẹ̀ lè mọ́ gbọ́ kí n mo wí tí ó yẹ kéèyàn wí o kí n mo sọ tí ó yẹ kéèyàn sọ èèyàn ní wọ́n gbé wanted lé lórí ó sì wà Nàìjíríà ń bá wa sọ̀rọ̀ ẹ sábì pé bó o ní ṣe ìdí agbára rẹ mo ní ó tù ní kí ni fi ń sagbára mo ní kó sọ ni èèwọ̀ rẹ̀ ni mo ní kó sọ lórí rédíò ni ẹ ṣọ́ra yín o ẹ̀yin ọmọdé wọn má jẹ́ ńlá ìfi yín ń bá bínú ayé ò ní bínú sí yín. Ẹ jẹ́ àtún wá gbọ́ èyí tèmi náà wí tó bá jẹ́ pé ìtọ́jọ́ faláìfi wà nínú ẹ̀. Ẹ kú dédé àsìkò yẹn alára wa Wálé Aburú mọ́kù ló kọ mi. Àkọ́kọ́ náà ọ̀rọ̀ tí mo bá wá lóòrọ̀ yìí ó ní ṣe pẹ̀lú bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà àti olóyè Sunday Igboho. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ wí láàárọ̀ yìí ọmọ ara ayé ẹ má fi tí ọ̀tẹ̀ gbọ́ o torí pé wọn ò bá ìwà àtọ̀tẹ̀ wá. Mo kàn fẹ́ pé àkíyèsí bàbá Kọ́lá Olóòtú sí nǹkan kan ni. Ṣe rí
àkọ́kọ́ náà ẹ̀yin olùfọ̀rọ̀wánilẹ́nuwò ẹ kì í bá kéérú dégbó àkọ́kọ́ ọbẹ̀ nù. ẹlẹ́kejì sanni ní ẹ lórúnkún ẹjọ́ ààfin ní ẹ lágbọ̀ndọ̀ àròyé èyí tí ẹ bá ti sọ níbi tẹ́ ẹ ti ń fọ̀rọ̀ wá ẹni ẹ ń fọ̀rọ̀ wá lẹ́nu wò èyí tó náà bá ti sọ ń bẹ̀ ibẹ̀ ni ibi tí wọ́n bẹ̀yìn fa lọ́bọ̀lọ́bọ̀ mọ́ ẹni tí ẹ fọ̀rọ̀ wá lẹ́nu wò ló kù àti wàá tiẹ̀ ní tó bá tẹ̀yìn ẹ yọ. mo wá ṣe àkíyèsí mo wòye wípé olóyè Mọ́jàsọ́lá ìyún akọni Oòduà àbáwá Sunday Igboho wọn ò mọ bí wọ́n ṣe máa fo ìbéèrè ẹ máa gbọ́ o ẹ má sì ní gbọ́ torí wọn mọ̀ wí lọ́pọ̀ ọgbà kì í jẹ́ ẹ lè máa gbọ́ o wọn ò bá tọ̀tẹ̀ wá o olóyè Mọ́jàsọ́lá ò mọ bí wọ́n ṣe máa fo ìbéèrè olóyè Mọ́jàsọ́lá sì nífẹ̀ẹ́ bàbá Kọ́lá Olóòtú gan èyí tó túmọ̀ sí pé ìgbàkúgbà lọ́jọ́kọ́jọ́ bí kò wé nkébé gbìngbìn rin tí bàbá Kọ́lá Olóòtú bá pe olóyè Mọ́jàsọ́lá pé ọmọ fẹ́ fọ̀rọ̀ wá ọ lẹ́nu wo àbí mo fẹ́ jẹ́ kọ́ hàn lórí ètò mi fún nǹkan kan o olóyè Mọ́jàsọ́lá ó yọjú. ìdí tí mo fi wá pé ọ̀rọ̀ kan bàbá Kọ́lá Olóòtú rèé o àkọ́kọ́ náà àyíbá yímí duni àyíbésù dùlé oríta ẹnìkan yìí bá lùkérè sí ìdùlẹ̀ bàbá rẹ̀ ẹ̀yin lẹni Sunday Igboho kò rújú ìkankan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lóde Ìbàdàn yóò sì bá ń jù ẹ wá máa ṣe Sunday Igboho jẹ́jẹ́ ìdí tí mo fi pé ẹ máa ṣe jẹ́jẹ́ rèé o ẹ máa ṣe jẹ́jẹ́ nípa mímọ̀ irú àwọn ìbéèrè tí ẹ máa tì síwájú rẹ̀ nítorí pé ẹ mọ̀ wípé Sunday Igboho ọmọ bí wọ́n ṣe máa fo ìbéèrè gbogbo nǹkan ẹ bá bí Sunday Igboho lọ fẹ́ dáhùn ẹ máa mọ̀ torí lójú tèmi mímọ̀ wípé èèyàn ọmọ bí wọ́n ṣe máa fo ìbéèrè nínú ìfọ̀rọ̀wérọ̀ láti tó wá máa taari àwọn ìbéèrè kọntikọnti sí irú ẹni bẹ́ẹ̀ èmi rí bí àkóbá tayọ ìfọ̀rọ̀wérọ̀ àbáwálé jẹ́ o torí pé kéèyàn ó tó sọ̀rọ̀ fún odidi 40 ọdún gbáko kí wọ́n tó fi ìyàn jẹ bá a sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ní láti jẹ́ ẹni tó mọ àyínìke òun àyínìpadà èdè ẹ mọ àyínìke ẹ sì mọ àyínìpadà inú òrújú ṣùgbọ́n ẹni láti ṣe jẹ́jẹ́ pẹ̀lú olóyè Sunday Igboho ẹ dákun púpọ̀ nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ yín àwọn ìbéèrè tí ẹ máa bi akọni ọkùnrin náà ìsọwọ́ tí ẹni àwọn wífi máa dáhùn ìbéèrè ohun ìdáhùn tó lè mú àkóbá dání ni mo láwọn fọ́nrán kan ní agbọn ọ̀dọ̀ mi ń bí tí n ò ní fẹ́ túnṣe mọ́ káwọ́ àkáyìn tí n bá ní kí n túnṣe mọ́ fi hàn dé fún di èyí mo fẹ́ ṣe ìdí rẹ̀ bẹ́ẹ̀ ni ló kọ gbogbo ọmọ Yorùbá ló kọ àwa tí a jẹ́ olùfẹ́ Sunday Igboho sẹ́rí kò sí ẹni tó pé tán nínú ayé àìgbọ́n tán àìmọ̀ tán òòṣà òkè nìkan lọ́mọ gbogbo nǹkan Sunday Igboho jẹ́ olólùfẹ́ ẹ̀yà tiẹ̀ ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ìran Yorùbá ó jẹ́ ẹni tó ṣetán láti jà takuntakun fún gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú orírun Yorùbá ṣùgbọ́n tí Sunday Igboho bá torí bí púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣe máa ká lára tí àwa náà sì wá rí bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú Yorùbá máa ká Sunday Igboho la o táwa ń torí rẹ̀ táwa ń ti tó wá jẹ́ pé a kì í ṣe òdiwọ̀n àwọn ìbéèrè tá a fẹ́ mọ tìwájú ẹ̀ tá a sì mọ̀ lẹ́ni tí ọmọ bí wọ́n ṣe máa ń rí ìbéèrè kọjá. ẹ̀yin bàbá wa ńlẹ̀ Yorùbá náà lẹ fẹ́ràn Sunday Igboho pàápàá jùlọ ẹ̀yin Kọ́lá Olóòtú gan fúnra ẹ fẹ́ràn Sunday Igboho ṣùgbọ́n nínú ìfẹ́ tẹ́ ẹ ní sí un ẹ bá nílò lànà ìrànlọ́wọ́ náà láti mọ irúfẹ́ ìbéèrè tí ẹ mọ̀ bí. bàbá wa ti ṣe sọ̀rọ̀ lóríṣiríṣi àkọ́kọ́ náà àsìwí ọ̀tá sì gbọ́ àsìgbọ́ òsìta sì sọ ọ̀jẹ́ kọ́kọ́ bí mi nú ṣùgbọ́n èyí tí ọwá wà ń bẹ̀ tí bàbá wa fi kún èyí tí wọ́n fi parí ọ̀rọ̀ ni pé wọ́n ní ìkìlọ̀ ìkànnì àkọ́kọ́ nù ẹlẹ́kejì wọ́n tún wá pé kí n ṣe pé èyí tí àwọn ti mọ̀ mí ní ìsìn táwọn mọ̀ tí mò ń ṣe tẹ́lẹ̀ ní ọ̀kadà àwọn ò tiẹ̀ mọ̀ mí lọ́lọ́rọ̀ àbáwọn ọmọ mi ní nǹkan kan àkọ́kọ́ náà ẹnìkan yìí dáná pé pẹ́tẹ́gbẹ́ ẹ̀wọ̀n ọmọ jò nínú ayé ẹ tí o sì ní lọ́nu gbófagbà inú wọn kọ́kọ́ wà nílẹ̀ láti ìbẹ̀rẹ̀ nínú ọjọ́ ayé ni ó ti kọ́kọ́ wà yìí pé oníkálukú ọmọ wà bí òòṣà òkè bá ti ṣe ìpìyàmọ́ gíga àti títẹ̀síwájú oníkálukú ẹ̀yin náà ó ní bí ẹ ti ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín nígbà kan tó sì jẹ́ pé pẹ̀lú ìrànlọ́wọ́ òòṣà òkè àti àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ó ní bí ẹ bá dé lónìí èsùn tẹ́lẹ̀ ní sì dìbú ńlágbàmí odò sì bẹ̀rẹ̀ ìgbésí ayé tiẹ̀ lágbára tó bá wá jẹ́ pé bó ṣe rí nù
àwa náà bẹ̀rẹ̀ tí a ní àgbọn ibì kan nù àwa náà ó padà bá tí a débì kan tọ́lá mi làákà tó sì lápẹ̀rẹ̀ èmi ò bú yín o n ò sì rí yín fín ṣé ni mo kàn wòye wípé àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó yẹ kó wà ní kọ̀kọ̀ àwọn ọ̀rọ̀ kan sì ń bẹ tó yẹ ó wà láṣìírí. èmi àmọ́ pọ́lọ́gbọ̀n kan ò ta kókó mi méjì aṣọ bẹ́ẹ̀ lọ́mọ̀ràn kan ọ̀mọ̀ràn títí kọ́ mọ iye èrò pẹ́ẹ́lẹ̀. ẹ rí tọ́gbọ́n bá ń fòrókò tí ń fogi araba ẹ̀bọ́lọ́gbọ̀n ọ̀bá fura tí ọ̀bá wẹ̀yìn wò ó ṣeé ṣe kó padà já sẹ́yìn kò lè àgọ́. mo kí bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. èmi ò mọ̀ bá àbá ṣe ṣàpèjúwe bàbá wa Kọ́lá Olóòtú o nínú ọ̀rọ̀ torí pé agbọ́njúbọ̀rọ̀ lẹ́nu wọn ni ṣé ká pè wọ́n ní bàbá ọ̀rọ̀ àbí ká pè wọ́n lọ́rọ̀ gangan tí gbogbo wa ń sọ gbogbo tí ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bóyá lórí afẹ́fẹ́ àbí lórí móhùnmáwòrán nínú àwọn ìkànkùngbùn nínú àwọn ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tí gbogbo ayé ń wá wòkọ́ṣe wọn tẹ́lẹ̀dùmọ̀rẹ́ wá fàlùbáríkà sẹ́nu wọn débi pé tí wọ́n bá polówó tàbí tí wọ́n bá sọ nípa rẹ̀ wà láì àṣẹ ti gùn àwọn èèyàn lóògùn ni èmi ní kì í ṣoògùn torí pé sí Ọlọ́run ju sí àfáà lọ iṣẹ́ Ọlọ́run ju sí wòlíì lọ àfẹni tí ọba mọ̀ ló kù èmi mọ̀ páànù ni bàbá yìí rí gbà torí pé rí àjò téèyàn bá rìn lórí afẹ́fẹ́ tí fi ń jẹ àlùbáríkà tó bá ti jẹ́ fọ́dún tó pọ̀ tó jẹ́ fọ́dún tó pẹ́ tí ò sì torí rẹ̀ tí ò yín jẹ́ ìràwọ̀ téèyàn bá lò tó lò fọ́dún mẹ́wàá ògo téèyàn bá lò tó lò fọ́dún mẹ́wàá àlùbáríkà téèyàn bá lò tó lò fọ́dún mẹ́wàá bí ọba ti ṣe pé àájò ni tó bá ṣe pé àájò ni nínú kó sáré kó rìn ní rẹ̀ ṣùgbọ́n kò lè tóbi tó tà kọ́kọ́ mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ natural tó ṣe pé àtọ̀dọ̀ Ọlọ́run ni tó ń tọ̀ wọ́n á tún fi ògo ọ̀hún àbíràwọ̀ ọ̀hún àbálùbáríkà ọ̀hún tó fi ṣe dáadáa tó fi ran àwọn èèyàn lọ́wọ́ tó wá tó jó nítorí àánú tó wá jẹ́ ní táyé ń fẹ́ tọ́lọ́run wá fọwọ́ sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ìṣe ló dàbí pé lẹ́yìn ọdún mẹ́wàá á wá tún dàbí pé Ọlọ́run fún ní bónọ́ọ̀sì 100 ọdún sí ipe kọ́ máa lò lọ tá a bá sọ pé báyìí lọ́rọ̀ bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà rí àṣìwé àdẹ̀sàsọjù torí pé béèyàn bá ti ń lé lógójì ọdún nídìí iṣẹ́ kan tọ́lọ́run dẹ̀ ń gbàdúrà rẹ̀ tó ṣe pé gbogbo sísítẹ́ẹ̀mù tí wọ́n ń gbé wá gbogbo àwọn tẹkinọ́lọ́jì tó ń bá ẹnìyẹn sì tún meet up pẹ̀lú rẹ̀ ó sì tún meet up pẹ̀lú standard gbogbo àwọn tí wọ́n tó ń dé bá ń bẹ̀ àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dé kódà àtàwọn tí ò tí ì dé bàbá Kọ́lá Olóòtú ti ṣe àwọn ètò yìí lẹ̀ débi pé wọ́n meet up pẹ̀lú wọn inú mi dùn pé mi àti bàbá ò láǹfààní àti jókòó papọ̀ sọ̀rọ̀ rẹ́rẹ́rẹ́ tábà pé àbí ń pọ́n bàbá yìí lápọ̀ndùn ni bẹ́ẹ̀ kọ́ àkọ́kọ́ náà tí n bá sì pọ́n wọn lápọ̀ndùn wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ torí pé Elédùmarè ń ló fa àlùbáríkà ṣiṣẹ́ kálukú èmi náà máa ń fi àwọn arú ọlá yìí mo máa fi tọrọ nígbà míì pé tó Ajámádùn Òjó ayé tí ń gbọ́ mi Ọlọ́run mọ́jà yóò kọ̀ mí tì bí aṣọ tó gbó mọ́jà wọn pa mí tì bí ọkọ̀ tí ò ní bá tìrì tọ́ àkọ́kọ́ nìyẹn mo fi júwe bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà láìpẹ́ yìí ni làwọn ọ̀rọ̀ kan lọ sí lórí afẹ́fẹ́ tí gbogbo wa jọ ń gbọ́ bóyá bàbá wa Kọ́lá Olóòtú wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho Òòṣà bó tiẹ̀ jẹ́ pé mo ti ṣèlérí pé mi ò ní ọ̀rọ̀ kankan púpọ̀ mọ́ láti sọ lórí olóyè Sunday Igboho ṣùgbọ́n torí pé gbẹ̀gbẹ́ bàbá wa Kọ́lá Olóòtú kọjá tó dẹ̀ jẹ́ wípé ọmọkùnrin tí ó sọ̀rọ̀ ọ̀mọ̀ràn tí ò ní àgbékalẹ̀ rẹ̀ kù díẹ̀ káàtó tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ mọ́ fojú láì fi wo ọ̀rọ̀ rẹ̀ torí pé ẹni wọ́n ní ara alé ẹni àbí ẹ bá mi pa òwe ní tó ṣe bí òwe kí n lè rí pa o ara alé mi ò ṣe ni èèyàn mi ò ṣe èèyàn wọ́n là ní fi wára ta èèyàn mi dáadáa ní fọ́nì tí nǹkan gbogbo yẹn dẹ̀bẹ̀ pé máa ń sábà sọ̀rọ̀ dáadáa lórí ọ̀rọ̀ rẹ̀ torí pé ó jẹ́ ẹni tí mo fẹ́ràn mo sì máa ń rò náà bí ẹni tó fẹ́ràn mi tú gbogbo ẹ lọ gbà tí mo wá rí i pé fọ́nì tí nǹkan pé bàbá lákìyèsí ó sì pé olóyè Sunday Igboho lákìyèsí àwọn nǹkan kan kù díẹ̀ káàtó nínú ìrìn àjò yẹn lójú tèmi náà fi wò ó ìgbà tí mo wá rí i pé mi wá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mo dákẹ́ pé kó mọ̀ sí pé àwọn ibì kọ̀ọ̀kan ń bẹ bóyá àwọn èèyàn orí náà rí kí n mọ́ lọ tanná wo ọbẹ̀ ọ̀sán kọ́ máa di pé àwọn èèyàn òró débẹ̀ ọ̀hún ìgbà tájà ń bàdàn sọ̀rọ̀ lórí ẹ̀ ìlọ́jẹ́ káyọ̀sẹ̀ máa rò ó ń sì fẹ́ síbi ẹni tí dáná ọ̀tẹ̀ torí pé tí nọ́ọ̀tẹ̀ bá jò tán àmọ́ tabara alẹ́ àmọ́ tabara oko kódà yóò jo ẹni tó dáná ọ̀tẹ̀ tí òǹgùn ò ní mọ̀ tí ó sì máa kọ ìka àbámọ̀ bẹnu eléyìí jẹ́ kí n dákẹ́ ṣùgbọ́n nígbà tí mo wá sálábàápàdé
ìdáhùn tí bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà tí wọ́n sọ àtọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí afẹ́fẹ́ tí wọ́n fi ń dá Funny Thinker lóhùn bó ti jẹ́ pé Funny Thinker nínú ìrìn àjò rẹ̀ tẹ́lẹ̀ ẹni táyé ń sọ lóhùn ni wọ́n sì ní béèyàn bá ru epo tí ò bá ru yọ̀ táyé bá ń ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yẹ kó ń tọ̀ òun ó fura o. Mo kàn fẹ́ kí gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ kéékèèké mo fẹ́ ká mọ̀ wípé ajá tó bá rorò ni wọ́n máa ń dẹ́ séjò àmọ́ tájá bá pa ejò ọdẹ ni ó jẹjò àmọ́ téjò bá pajá wọ́n pajá bógun rìn ọ̀rọ̀ mọ sábà kọ́mọ̀ nú ọ̀rọ̀ mi torí pé ọ̀rọ̀ kìlọ̀ ni fún gbogbo àwa ọ̀dọ́mọdé tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Elédùmarè ò ní jẹ́ atẹnugbó bí ọwọ́ àní fẹsẹ̀ ẹlẹ̀ báyìí ká fẹnu kọ o ṣùgbọ́n ṣe rí ìpá àgbàlé bí ìgbà tí kálukú náà ó dàbí adìẹ tó súnú sásun ní bẹ́ẹ̀ ní ń tó sàárẹ̀ ara rẹ̀ sí ni adìẹ tí ń yàgbẹ́ nù sásun bẹ́ẹ̀ ni gbogbo tá a bá ń pàgbàlé tàbí tá a bá ń kan àgbàlá bùkù. ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi Funny Thinker sọ ó níye lórí lóòótọ́ ṣùgbọ́n àgbékalẹ̀ rẹ̀ àti bó ṣe yẹ kí wọ́n sọ ìlókù díẹ̀ káàtó kì í ṣe pé mo gbọ́n jù wọ́n lọ tàbí mo gbọ́n jẹ̀yìn tẹ̀ ń gbọ́rọ̀ lọ ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n fẹ́ gbé kalẹ̀ dáadáa olóyè Sunday Igboho ló yẹ kí wọ́n kojú ọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ náà ní máa ń sọ sẹ́rí ìmọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kò sínú orí ibú kò sínú àdánwò ìmọ̀ jẹ́ wọn mọ̀ dáadáa nípa èèyàn ní sì máa jẹ́ wọn máa burú nípa èèyàn ẹni tí ó sì béèrè béèrè kò ní pòun béèrè béèrè tó ń tì tí ó fi sọ àwọn nǹkan tó yẹ kó sọ àtàwọn nǹkan tí ò yẹ kó sọ ṣùgbọ́n ẹni tí wọ́n bí ní béèrè ìwọ gangan fúnra rẹ o gbọ́dọ̀ ti prepare mind rẹ sílẹ̀ lórí tó fẹ́ dáhùn lé lórí Ọlọ́run má jẹ́ káyé ó ti bí ìfọ̀rọ̀wérọ̀ kí wọ́n mọ̀ tibẹ̀ mú wa àwa tá ń dáhùn ọ̀rọ̀ àwa la lọ̀rọ̀ púpọ̀ o ẹni tí ń bi wá lọ́rọ̀ wọn ò lẹ́bi o torí pé àìmọye ẹni tí wọ́n ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún tó ń tọ̀ wọ́n sì gbàbẹ̀ tí ọ̀dọ̀ lọ́lá tí ò dolówó ẹ lọ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó lóko tó láàmì láàkálẹ̀ ni nínú tí ọ̀pọ̀lọpọ̀ fi jẹ́ èèyàn inú tọ́pọ̀lọpọ̀ fi dìde inú tọ́pọ̀lọpọ̀ fi dẹni táyé ń fẹ́ ẹni táyé ń wá ẹni táyé fẹ́ rí ìfọ̀rọ̀wérọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n o ẹni tó bá fẹ́ dáhùn wọ́n ní pẹ̀lẹ́ lakọ pẹ̀lẹ́ labo a gbọ́dọ̀ torí àsọdùn ká pa nǹkan jẹ́ a gbọ́dọ̀ torí kí wọ́n lè mọ̀ pé mo wà ń bẹ̀ ká sàsọbàjẹ́ ọ̀rọ̀ níwọ̀n tó wọ̀n sí Yorùbá mọ̀ sọ̀rọ̀ wọn pòwe wọn ní yára gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra fèsì gbogbo ibikíbi tí wọ́n bá ti pè mí sórí afẹ́fẹ́ kì í ṣe pé mo gbọ́njẹ̀ yín tẹ̀ ń wò mí lọ o tí wọ́n láwọn fẹ́ fọ̀rọ̀ wá mi lẹ́nu wò mo kọ́kọ́ máa béèrè fún tọ́sọ́nà Elédùmarè ni torí wípé tá a bá ti kọjú sí kámẹ́rà tàbí tá a kọjú sí máìkì ìṣe lọ̀rọ̀ máa ṣe sọmí bẹ́ẹ̀ ni torí pé àwọn nǹkan téèyàn ti rí àmọ́ tí jagunjagun rí lójú ogun bó bá délé tó ròyìn ẹlòmíì ò ní rogun mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò ní rogun mọ́ èmi náà sì máa sábà ṣèkìlọ̀ ọrú ọ̀rọ̀ yìí ń gbogbo gbà pé gbogbo ẹ̀yin tẹ̀ ń grant interview ẹ máa sọ̀rọ̀ sẹ́kù ẹ máa ro àròfẹ́ nípa ẹni tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ torí wọ́n ó béèrè nípa kọ̀líìgì ẹ lọ́wọ́ ẹ wọ́n ó béèrè nípa ìyàwó ilé rẹ lọ́wọ́ rẹ wọ́n ó béèrè nípa ọkọ ilé rẹ lọ́wọ́ rẹ. ẹ wo béèrè kan tí wọ́n bi ẹ̀gbọ́n mi ọ̀gá mi olólùfẹ́ mi dáadáa àfìsọwọ́ lórí prógráàmù kan nípa ìyàwó wọn wọ́n tún wá padà béèrè nípa Wùmí Toríọlá ẹ wo bí àfìsọwọ́ ṣe fi ọpọlọ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ẹ wá wo ibi tọ́rọ̀ yẹn túmọ̀ sí létí ẹni tó ní ọ̀rọ̀ bàbá àtijọ́ òní tí wọ́n ní wọ́n máa lọ gbatẹ́gùn bíi tí wọ́n ti ní wọ́n máa lọ tá a bá wò dáadáa àwọn ìdáhùn sáwọn ìbéèrè kan tó lòdì sórí afẹ́fẹ́ tàbí tó lòdì sófin tó lòdì sẹ́ni tí ń bẹ ìjọba ńlọsọ wọn dèrò ibi tí wọ́n wà ìdí èyí náà lọ́pọ̀lọpọ̀ ṣe ń jáde tí wọ́n ṣe ń ṣe ìkìlọ̀ lórí ìbéèrè àti ìdáhùn ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí bàbá béèrè yìí lọ́wọ́ olóyè Sunday Igboho Ọ̀sà kò tí ì sí láìfí ń bẹ tá a bá wò dáadáa bá a bá wí àákù bá a wí ọ̀run là ń lọ bí n bá rí láìfí ń bẹ èmi náà sọ pé bàbá wa kíní yìí ṣùgbọ́n kìí ṣe tí máa kàn gbé wá sórí afẹ́fẹ́ ń yàyà wáyé ń wà bàbá kan ni pé bàbá mi ẹ dákun torí pé olólùfẹ́ yín dáadáa ìní wá ẹ̀yin náà sì fẹ́ràn ọmọ kékeré kò sí nǹkan tá a gbèdé wájú yín tẹ́ẹ̀ní tẹ́wọ́ gbà tẹ́ẹ̀ní bá wa polú ẹ̀ tẹ́ẹ̀ní bá wa tà á pè wá lọ́mọdé nídìí iṣẹ́ yìí bàbá mi eléèkú díẹ̀ kàtó kò bá dáa jù ká wá ní abẹ́ orí àgbà lóòrùn àwa gbé sí bògì nígbà abẹ́ tán
kò ṣàǹfààní kò wúlò bẹ́ẹ̀ ká tó wá wípé àwọn nǹkan yìí àwọn ìbéèrè yìí kò tí ì papọ̀ jù àti wípé gbogbo àwọn tá a tiẹ̀ ń pè lálágbára gbogbo àwọn tá à ń fẹnu hélì gbogbo àwọn tá à ń pè lógo gbogbo àwọn tá à ń pè léèyàn ńlá ẹ mọ̀ pé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn olórin àwọn òṣèré àwọn ni wọ́n ń gbé wọn tí wọ́n ń jẹ́ káyé ó mọ̀ wọ́n tí wọ́n ń jẹ́ káyé ó sì mọ̀ rí wọn bí nǹkan ńjọ́ tí wọ́n bá máa pè èèyàn mọ́ pé lágbájá ọ̀yá wá sọ tiẹ̀ lórí rédíò lágbájá ọ̀yá wá sọ tiẹ̀ lórí tv wá sọ tiẹ̀ sínú ìwé ìròyìn ẹni tí ń dẹni ayé ń gbàgbé nù torí pé kì í ṣe pé gbogbo àwọn tọ́lọ́run fi hàn láyé kì í ṣe gbogbo wọn lólórin táàmù retí rẹ́kọ̀dù wọn kì í ṣe gbogbo wọn ló ń tíátà táàmù retí ìjọ tí fíìmù wọn jáde kì í ṣe gbogbo wọn ni content creator táàmù retí pé wọ́n á ṣe skit tàbí wọ́n ó ṣe content kan tá a wò àwọn kan wà tó ṣe pé ibi tá a ti lè láǹfààní àti bá wọn ní àbáṣepọ̀ àbí mímọ̀ wọn síwájú sí àti pé kán lè súnmọ́ wa dáadáa káwa náà lè súnmọ́ wọn látàrí pé ìfọ̀rọ̀wérọ̀ náà ni nǹkan yìí fi ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká wá rí táwọn tí ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí ẹ má jẹ́ ká rí bí ẹ̀bí ìmọ̀ràn tí kàn máa fún wa ni wípé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ìbéèrè tá a bá mọ̀ pé a fẹ́ bi àwọn tá a bá fẹ́ ṣe interview fún bóyá ká ti jẹ́ kí wọ́n ti máa prepare ara wọn sílẹ̀ kí wọ́n ti máa wà wí ẹ̀ láti lè jẹ́ pé kí wọ́n má bàa sọ̀rọ̀ ságbọ̀n kí wọ́n má bàa sọ̀rọ̀ kọlu ẹlòmíì kí wọ́n lè ràrò fẹ́ kí wọ́n má bàa ràrò hàn àbí nígbà tá a bá débì kan tí wọ́n mọ̀ pé ìwà àti lágbájá a mọ̀ pé sẹ́dà yín pọ̀ sóòsì rò pọ̀ fẹ́ràn rẹ̀ ṣe mọ̀ pé wọ́n ti ti ọ̀rọ̀ sí alẹ́ nu bóyá lójú ayé tòótọ́ a sì mọ̀ pé lágbájá yẹ ọ̀fẹ́ràn wa ṣùgbọ́n tá a bá sọ ọ yẹ ká mọ̀ pé kò sí bí èèyàn ṣe lè ya wèrè tó láyé wàláhì yóò lò ń tiẹ̀ yóò ní fáǹsì tiẹ̀ ó tiẹ̀ tọkàn ó ní pé wàláhì èmi fẹ́ràn àwọn ṣùgbọ́n ìmọ̀ àníyàn wọn sí mi ṣùgbọ́n wọn ò ṣàìdá fún mi rí síkè náà tó bá ṣe pé ẹni tó ṣàìdá fún orí ni ó rọrùn fún ọ náà láti dáhùn rú ìbéèrè bẹ́ẹ̀ pé ṣe lágbájá lótìtọ́ àti lódodo ahọ́n àtẹ̀yìn wọn ò ní gbé kí wọ́n mọ̀jọ̀jà ṣùgbọ́n wọ́n ń jà wọ́n ń parí ẹ̀ náà ni torí pé kò sí bá ṣe sùn tira wa tá à ní so para wa yóò ti yó ní làákàyè tó bá sọ̀rọ̀ fún tó náà gbọ́ ṣùgbọ́n kò ní ṣe lágbájá olórí burúkú ni wàláhì bàbá wèrè ni ó ní òjé ń jẹ́ èèyàn ó ní òjé níláárí ó yẹ kó mọ̀ pé àwọn tí wọ́n wò àwọn tí wọ́n ó gbọ́ òun náà ní fans láàrin wọn tó pé àwọn kan sì ń bẹ láyé kí wọ́n yàgbẹ́ sí gbogbo ara kí wọ́n fi tún máa fi tọ̀ fẹ́ báyìí àwọn èèyàn sì mọ̀ pé gúùdù náà ni wọ́n sì máa pàtẹ́wọ́ fún wọn ni bẹ́ẹ̀ ni wọ́n máa pàtẹ́wọ́ fún wọn ni so ní gbogbo ọ̀rọ̀ ló fi fa sùúrù ló gba ọgbọ́n ó gba òye ẹ jẹ́ ká wòye sí nǹkan kan ẹ jẹ́ ká wo ọmọ Ṣéwù ẹ jẹ́ ká wo àǹtí mi Lizzy Anjorin ẹ wò báwọn bí kálukú ṣe ní àwọn olólùfẹ́ tiẹ̀ nígbà tí bí wọ́n ṣe fẹ́ràn ọmọ Ṣéwù tó táwọn èèyàn máa ń láìkì kọ́ńtẹ̀ǹtì ẹ̀ nígbà tó tasí àgẹ̀rẹ̀ tó lọ rí bá àǹtí Lizzy ẹ wo káàǹtí Lizzy gangan tó dáhùn ẹ wo iyejú èèyàn tó fèsì ẹ wo iyejú èèyàn tó ti fèsì so mo dẹ̀ máa ń múlò gbogbo jọ́kíjọ́ tó máa ti rí kọ́ńtẹ̀ǹtì àǹtí Lizzy ni mo máa ń sábà rántí ọ̀rọ̀ Alhaji Hafiz Ọwọ́ wípé tó o bá sọ pé èèyàn láhùn ṣé wọ́n gangan lọ́kànjúà yẹra rẹ wò tó o bá ní lágbájá burú ṣé wọ́n gangan láṣejù dọ́dọ̀ rẹ̀ ẹni tó burú ò ń ṣe wèrè bẹ́ẹ̀ làlájí Òṣùpá náà kọrin ó ní tí tọmọdé bá fẹ́ yàn mí jẹ pa á jẹ́ pé máa sọ̀rọ̀ ó ní tágbàlagbà náà ló bá fẹ́ fàgbà rẹ̀ mi jẹ ó ní mo lè sọ̀rọ̀ so diplomacy ni now so mo rọ gbogbo àwa tá à ń sọ̀rọ̀ mo dẹ̀ ń fi àsìkò yìí bẹ̀ bàbá mi Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà lórúkọ Funny Thinker mo sì mọ̀ pé tí fídíò mi bá ti kan Funny Thinker la òun náà jáde fún apology torí mo rí pé ó ti tún jáde lẹ́yìn ìgbà yẹn tó ti tún sọ àwọn nǹkan kan láti fi defend nǹkan tó sọ kò sí bó ṣe kò rí o máa sọ máa wí kò sí bọ́mọdé ó ṣe wí èkúté tètè rẹ̀ ò ní jóná bẹ́ẹ̀ ni bó ṣe wulẹ̀ kọ́mọdé ó sì tètè bó kókó tó ti jí dókòtó oko náà ní ọba kókòtè o ọ̀rọ̀ làwọn bàbá ẹ̀ ṣùgbọ́n àfi ṣe pé torí pé wọ́n jẹ́ bàbá fún wa àfi sọ pé torí pé wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan bẹ tó ṣe pé táwa gangan bá ṣe tó kù díẹ̀ káàtó àwọn náà lè pè wá ṣàkíyèsí ó sì ní bí wọ́n ó ṣe pè wá wọn ò ní torí ipa àjọmọ àwọn
wọn nítorí pé àjọmọ ọmọ fáwọn ó ní báwọn náà ó sì bá wa sọ bàbá yìí ò tiẹ̀ sínú àwọn àgbà rádaràda nínú àwọn àgbà téèyàn máa tọ́ka sí tinú èèyàn máa ń dùn ní bàbá wa Kọ́lá Olóòtú wà. àwọn nìkan kọ́ o àwọn tí mo lè tọ́ka sí bẹ́ẹ̀ pọ̀ bàbá Promo Wálé Promo bàbá wa Gbóyèga Lawal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn bàbá wa Ọlálọ́mí Àmọ̀lé mélòó ni mo fẹ́ kà Kọ́mọláfẹ́ Ọláìyá àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Ìbàdàn wa ń bí àtọ̀fúntà bá ní akọjá lọ lọ́rin lọ́dọ̀ àwọn Dankazim so àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ jẹ́ olólùfẹ́ aráyé táwọn fẹ́ràn wa àti bàbá mi Ológbòjò wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí máa ní kí n máa dárúkọ máa ká wọn ilẹ̀ àkún tó sì pé ọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé àṣàwọn jẹ́ pìrìsẹ́ńtà ni ikùn ara akun náà nìkún wà bẹ́ẹ̀ ni ara kẹlẹ̀mbẹ̀ àti kun àti tọ́ wọn jọ ń ṣiṣẹ́ pọ̀ ni iṣẹ́ ọ̀rọ̀ la jọ ń ṣe kí Elédùmarè ó má jà àtẹnugbó bí ọwọ́ Funny Thinker mo fẹ́ràn rẹ púpọ̀ ọlọ́run ọmọ bá ń fi sọ ẹ̀ sọ ọlọ́run ọmọ kọ́ ọmọ sí ò ní sọ̀rọ̀ sọ níwájú ajúnilọ èmi náà ò ní sọ̀rọ̀ sọ níwájú ajúnilọ mọ̀ pé ibi tó o ti sọ̀rọ̀ yìí tó bá ṣe pé àwọn àgbà àkàkan ni wọn tiẹ̀ ní sọ rárá wọn ní sọ síta débi pé ó fi mọ̀ pé ló ń bí wọn débi pé ó fi tọrọ àforíjì wọn tàka ni ṣùgbọ́n bàbá yìí ṣe bàbá bẹ́ẹ̀ bàbá nǹkan yín ò ní bàjẹ́ ọ̀rọ̀ yín ò ní dàrú ọ̀rọ̀ yín ò ní rújú láṣẹ Èdùmàrè ẹ̀yin náà ò ní tẹnugbó bí ọwọ́ gbogbo ń tẹ́ fàárọ̀ kójọ kò ní túká mọ́ yín lójú láṣẹ Elédùmarè bàbá ẹ dákun ẹ má bínú ẹ jẹ̀bùrẹ́ Funny Thinker wọ́n ṣe àtúnṣe láìpẹ́ mo mọ̀ bẹ́ẹ̀ torí fídíò mi yọ ọ̀kan lára bẹ́ẹ̀ ni àlàáfíà fún ẹ̀yin olólùfẹ́ mi tó November 14 òun lọ́jọ́ bí mi 58th birthday pẹ̀lú sinimá tí mo fẹ́ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ Ire Ajé ẹ̀yin olólùfẹ́ mi ìlú Ìbàdàn náà láti máa ṣe àǹkárá òun ni tíkẹ́ẹ̀tì tẹ́ máa fi wọlé o kò ra àǹkárá kò jẹ́ sẹ̀mó materials náà wà fẹ́yìn ọkùnrin tẹ́ bá ní àmì kì í wá àǹkárá materials wà o ẹ DM mi ẹ pè nọ́mbà mi ọlọ́run á bá mi dúró tì yín ọlọ́run á nífẹ̀ẹ́ yín o subscribe sátìbà lẹ́nìí kó tún sórí ire sí i. Àjàmbàdàn sọjọ́ bí golden jubilee alihamudulilá. ọjọ́ tó wáyé ló kì í ṣeré òkú fọpẹ́ táwọn òbí ẹ̀ ò lè sọ tó máa jẹ láyé. ọjọ́ òbí nìkan tó wá kọ́ ọ yóò sì fi lọ́lẹ̀ sinimá Ire Ajé gbogbo ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ àtàlájọṣe ẹ wá kájọ pé Àjàmbàdàn lárugẹ ìrìn àjò àádọ́ta ọdún Àjàmbàdàn fẹ́ fẹ̀mí ìmoore hàn fẹ́ dúpẹ́ 2-in-1 lẹ́tọ̀ yìí yóò wáyé ní November 14, 2025 ní Genesis Hotel Challenge Ìbàdàn aṣọ ẹbí tẹ̀ bára ní páàsì tẹ́ fi wọlé aṣọ ọ̀pá mẹ́rin 15,000 naira ọ̀pá mẹ́fà 20,000 naira men package with cap 30,000 naira ẹni tó fẹ́ ra aṣọ Àjàmbàdàn ẹ máa pèsè lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ̀yin ti ìpínlẹ̀ Èkó 081 47 50 62 10 ẹ̀yin tìlú Ìbàdàn 080 59 31 97 55 ẹ̀yin tọ̀yọ́ Aláàfin 081 36 58 83 05 bí ẹ bá ti ń ra sọ lẹ́yìn máa gba páàsì tẹ́ fi wọlé Àjàmbàdàn òdò ló ní ọjọ́ ayọ̀ tiyín náà kù láyọ̀. ọmọ ojú ti rí ẹnu ò lè sọ ṣùgbọ́n a dúpẹ́ pé kò já sẹ́kù. ọlọ́pẹ́ náà ni ó máa dúpẹ́ ẹni yìí náà ní gba ìláwùjọ àwọn èèyàn tàtà ọmọ ọlá Oòduà Àjàmbàdàn ẹ máa kú oríire ẹ fẹ́ ṣàádọ́ta ọdún golden jubilee 50 years celebration of age àbáyín dúpẹ́ o kèé wàá sọjọ́ òbí nìkan wọ́n tún ṣèfilọ́lẹ̀ sinimá Ire Ajé ò